bathroom ni mo wà mo ṣe ṣáwà tán lolúwa bá mi sọ̀rọ̀ pé ká yé ṣépè fún olórí wa wọ́n dẹ̀ mention bàbá yìí tó wà lórí oyè nísìnyí President Tinubu wọ́n ní ká má ṣépè fún so ọ̀rọ̀ Nàìjíríà kò ń ṣe ìpè àdúrà ni. ẹ̀yin màláíkà ẹnubodè yìí ẹ ṣílẹ̀kùn ilé oríyá abẹ́lọ́pẹ̀ẹ́gbẹ́ Ọlọ́run ọ̀run ọba ìmọ̀lẹ̀ ọ̀gá ìmọ̀lẹ̀ tó dá ìmọ̀lẹ̀ tó rán mọ̀lẹ̀ níṣẹ́ pàṣẹ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ó wá ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ wá fi sí ìdè Ọlọ́run máa bọ̀ wá. ẹ̀yà ní òkú àdàbà òkú yẹ má fọ̀ wá òye. ẹ wá fi sí ìdè Ọlọ́run. Mo kí yín ẹ̀yin oníwèé ìròyìn ẹ káàbọ̀ sílé ìsìn wa tí orúkọ rẹ̀ ń jẹ́ Rock of Peace Evangelical Ministry and Next Church àpáta àlàáfíà tó kalẹ̀ sí 115 Awólọ́wọ̀ Way ní Ìkẹjà nílùú Èkó ń bí. Mo kí yín mo dẹ̀ gbàdúrà fún yín wípé ayé yín á gba àlàáfíà ẹ̀yin gbogbo ènìyàn tẹ́ ń wò mí nílé ayé yín á gba àlàáfíà o ọ̀dẹ̀dẹ̀ yín á gba àlàáfíà àlàáfíà yín ò ní di fíafíà lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ti Ọlọ́run ẹ̀mí mímọ́ ikú ń pa lọ́tún ikú ń pa lósì ikú kò ní pa yín kò ní pa àwọn ọmọ yín o lágbára ìjọ ọ̀dọ́ àgùntàn ààbò Kristi a máa dájú ẹ̀mí mímọ́ a máa ṣèdìde ayé gbogbo yín lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ orúkọ tèmi ni Prophetess Mother Busola Makanjuola tí gbogbo ayé mọ̀ sí Mama APATA ROPEM a ní ìjọ ní ìlú Nàìjíríà ń bí tí a ti kọ́kọ́ sọ àdírẹ́sì ẹ̀ lẹ́ẹ̀kan adé nílùú United Kingdom ilé ìsìn wa wà ní 199 Bador Road Chelmsford Essex CM27 PZ ní ìlú United Kingdom ṣùgbọ́n a wá sílé gẹ́gẹ́ bí àṣẹ Olúwa ìgbékalẹ̀ bàbá ni kò kí ń ṣe ìgbékalẹ̀ ènìyàn tó ní ọdọọdún kí a máa kó àwọn ènìyàn jọ fún àdúà ká máa gbàdúà fún àlàáfíà pé nínú àlàáfíà ni àwọn èèyàn náà ti lè sí òun so ìdí èyí nìyẹn tí mo fi wà ní Nàìjíríà láti wá ṣe program náà bí bàbá bó ti darí ẹni tó bá dẹ̀ rán yàn iṣẹ́ bàbá mi ò gbọdọ̀ rán iṣẹ́ kó sọ pé no so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóró ẹ̀fọ́ tó fún wa fún ti ọdún yìí Night of Peace 2024 here we come again. Kí ni ìdí pàtàkì kankan tó gbé wa débi? Ẹ ṣé olóòtú ìdí pàtàkì tí gbogbo yín tẹ̀ fi wà níbí ni wípé a fẹ́ fi wákàtí yìí a fẹ́ fi pe àwọn ènìyàn wá sí ìpàdé àdúrà ọlọ́dọọdún tí Olúwa tí ó gbé kalẹ̀ tó ní kí a máa gbàdúrà pé ní ọdọọdún pé tí òun máa fi dé pé Sátánì ó ti da fíafíà sáyé pé nínú àlàáfíà làwọn èèyàn ti lè sin òun olóòtú tẹ bá mọ̀ ẹni tí ò bá ní àlàáfíà kò lè sin Ọlọ́run ìbẹ́ni tó réjú ráyè òun ló ń sin bàbá so bàbá ní ká bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn jọ láti máa gbàdúrà pé òun ní ète tí Sátánì tó lò àwọn èèyàn ò ní àlàáfíà mọ́ ọkàn àwọn ènìyàn ò balẹ̀ mọ́ ẹni tọ́kàn bá balẹ̀ ló máa rántí pé sáfìsì wa ẹlòmíì gan bó ṣe wà yìí kò ẹ́ bá rántí Sunday débi pé ó máa key into the commandment bí Ọlọ́run ṣe fi fún wa pé rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ mò ń bóbìnrin kan sọ̀rọ̀ the other day lóní mọ́mì lóní kí lè ní mo ní Sunday ó lóun ò mọ torí pé ọkàn rẹ̀ kò ní àlàáfíà so bàbá ti rí gbogbo yẹn tí àwọn ènìyàn tán ń là kọjá lágbàáyé ni bàbá ṣe fi program yẹn ló ṣe ní kí n lọ máa kéde ẹ̀ títí òun máa fi dé káàdé máa gbàdúrà fún àwọn ènìyàn kí n máa kó wọn jọ ní ọdọọdún ká máa gbàdúrà fún àlàáfíà nínú ilé tí ò bá sí àlàáfíà ìlọsíwájú ò lè sí nínú ilé tí ò bá sí àlàáfíà kò sí ìlọsíwájú nínú ìjọ tí ò bá sí àlàáfíà lẹ́nu iṣẹ́ kò sí ibi tí àlàáfíà ò bá ti sí ohun rere òun wọbẹ̀ òun la ṣe rí káàkiri àgbálẹ̀ ayé wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà nísìnyí ṣùgbọ́n èmi gbàdúrà wípé àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo á la ìlú Nàìjíríà tó jẹ́ ìlú abínibí tèmi á là kọjá despite the fact that I'm an Irish citizen but still I am still in Nigeria ẹ̀rí là ojú mi ni ọmọ Oǹdó ni mí so kò gbúdọ̀ bàjẹ́ fún Nàìjíríà lórúkọ Jésù kò ní bàjẹ́ fún gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ o àti ìlú òyìnbó àti ibi
à ń sùn à ń mu nínú ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí bàbá bá rán wa níṣẹ́, ibi tí bàbá bá ti sọ pé ká bẹ̀rẹ̀ la máa bẹ̀rẹ̀. Ọdọọdún ni mo máa ń bi bàbá, Olúwa ibo lẹ ti fẹ́ ká gbé ìpàdé ìkalẹ̀. So far bàbá ṣì ní Nàìjíríà ni. Ẹ má wà surprise if my daddy say next year ìlú Amẹ́ríkà ni, mi ò ní choice. Bàbá tó gbéṣẹ́ ẹ̀ lẹ̀ á ṣe é. Tó bá ní ò tẹ̀síwájú ìlú London ni ò á ṣe é. Ṣùgbọ́n for now bàbá mi ní ìlú Nàìjíríà ni, òun ni mo ṣe wá sí Nàìjíríà. Eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀. Iṣẹ́ yẹn Olúwa ti gbélé wa lọ́wọ́ nínú àdúrà tí mo máa ń gbà lọ́dọọdún, ààwẹ̀ àti àdúrà 40 ọjọ́ tí mo máa ń gbà. Mo ti máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn látọ̀ the first. Gbogbo àwọn tó mọ̀ mí tí mo bá ti bẹ̀rẹ̀ lọ́n the 1st to 7 on the 8th yẹn ni mo máa ń rí sánmà. Mi ò kì í rí sánmà fún ọjọ́ 7 nínú ìbẹ̀rẹ̀ ọdún. Látọ̀ on the 8th ni mo ṣẹ̀ máa ń jáde. Mo dẹ̀ máa fi àdúrà yẹn, mo dẹ̀ máa bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà yẹn náà pẹ̀lú ẹ̀. Bí mo ṣe ti gbà látọ̀ on the 1st yẹn, mi ò ní parí ẹ̀ until February. Bí a ṣe máa ń ṣe nìyẹn. So nínú àwẹ̀ yẹn ni Olúwa ti bá mi sọ̀rọ̀. That was 2020 and a lè ní orí ọ̀fẹ́ torí COVID àti gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀. So around that time l'Olúwa ti gbé kalẹ̀ pé kí n máa ṣe. Ìgbà tó wá di 2021 òun ni a bẹ̀rẹ̀. Eléyìí tá à ń ṣe òun ló máa jẹ́ 4th edition, ọdún kẹrin tá a ti ń ṣe bí Kristi ti ń jẹ́ Ọlọ́run. Bí mo tilẹ̀ jẹ́ wípé mo jẹ́ Irish citizen but I am Nigerian citizen. Ṣé mo lè peel skin ṣá? Mi lè peel ẹ̀ àbí? So I am still full blood of Nigeria. Nígbà tó jẹ́ pé òfin ìlú wa gbà wá láàyè ká ní dual nationality. So mo ní oore ọ̀fẹ́. Bẹ́ẹ̀ náà ni ìlú náà tí mo ti gba ìwé wọ́n allow dual nationality. So ṣùgbọ́n kò sí bí mo ṣe lè jẹ́ by paper ni mo ṣe jẹ́ citizen wọn. Nínú ìwà àti ìṣe, I am still a Nigerian and I will remain to be a Nigerian because Nigeria is a beautiful country, to be honest. A lè ní economy problem, but let me tell you, Nigerians, Africans, we are beautiful people. Ẹ̀yin màláíkà, ẹnu bodè yìí, ẹ ṣílẹ̀kùn ilé oríyá, abẹ́lọ̀ pèpè, Ọlọ́run ọ̀run, ọba ìmọ́lẹ̀, ọ̀gá ìmọ́lẹ̀, tó dá ìmọ́lẹ̀, tó rán mọ́lẹ̀ níṣẹ́, pàṣẹ ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ó wá, ẹ wá Kristi dé, Ọlọ́run máa bọ̀ wá. 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 Ọ̀rọ̀ Ọlọ́run àti òfin àti ìlànà Ọlọ́run kò yí padà. Ṣùgbọ́n àwa èèyàn tó wà nínú rẹ̀ là ń dà lọ báyìí. Inú mi dùn pé ẹ béèrè ìbéèrè kan. Ẹni pẹ̀lú bí àwọn ènìyàn wọ́n ṣe ń ṣe sí ọ̀rọ̀ ẹ̀sìn nísìn. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé ìkẹyìn ayé ti dé. Ṣé mọ̀ pé ó wà nínú Bíbélì náà wípé bí ìkẹyìn ayé bá dé, àwọn oríṣiríṣi ènìyàn òjíṣẹ́ orí ló máa jáde. So oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ yẹn òun ló jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó bá ṣèléṣẹ́ náà ni. Torí a lè sọ wípé torí ọ̀rọ̀ rẹ̀ kò kí ń yí ọ̀rọ̀ rẹ̀ padà. His word stands. So bí ẹ ṣe wí yẹn, àwọn ènìyàn bẹ́ẹ̀ bá wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn torí wípé àti jẹ́ obìnrin kan, mo rántí ìgbà tá a lọ ṣe the first crusade, ibi tí mo ti ń fún ní ìwé tí ó sọ fún mi pé ó ní òun ò lè gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn nítorí wípé òun ò tí ì tà látàárọ̀, òun ò dẹ̀ tí ì lóúnjẹ tó máa jẹ. Ara nǹkan tí Sátánì tó dà sáyé nìyẹn. Ara ni àwọn ènìyàn. Ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé tí o bá súnmọ́ Ọlọ́run bí ara tẹ̀ ní àwọn ènìyàn, ara ò ní ní ọ́. So it has to be the Father wípé kí ènìyàn ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kó dẹ̀ sin Ọlọ́run pẹ̀lú ọkàn kan, kó dẹ̀ sin Ọlọ́run nínú ìwà mímọ́. Even nínú Bíbélì a rí àwọn tí wọ́n jẹ́ ìríjú Ọlọ́run tó dẹ̀ jẹ́ wípé ojú ò tì wọ́n. Irú Ábúráhámù ọ̀rẹ́ Ọlọ́run ni. Ṣèbí torí pé ó gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu ni Ọlọ́run ṣe súre fún pé ó máa di bàbá orílẹ̀-èdè.
ṣé kò di bàbá orílẹ̀-èdè ní ìran rẹ̀ sì ni àwa sì ń wà. My father can do, oh my God, he can do and undo. Let me tell you, the plan he has for us, Jeremiah 29:11, only the plan I have for you is a plan of good, not of evil, to end well, with hope. So, kò sí gbogbo ohun tí bàbá tó ṣe fún wa dáradára ni. Àwa ènìyàn la dúró ní ìlànà bàbá. Èmi dẹ̀ gbàgbọ́ nípa agbára àdúrà wípé ìgbà Nàìjíríà á yí padà. Ó ní nígbà tí Olúwa fún mi ní mẹ́sẹ̀jì yẹn, inú bathroom ni mo wà, mo sọ ní orí mainland FM nígbà tí mo lọ, inú bathroom ni mo wà, mo ṣe ṣáwà tán, Olúwa bá mi sọ̀rọ̀ pé ká yé ṣépè fún olórí wa. Wọ́n dẹ̀ mention bàbá yìí tó wà lórí oyè nísìnyí, President Tinubu. Wọ́n ní ká má ṣépè fún. So ọ̀rọ̀ Nàìjíríà kò ń ṣe ìpè, àdúrà ni. Àdúrà ni. Ẹ wá mọ nǹkan tí ò ń jẹ́ kí àdúrà gbà, ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù. Ṣé gbọ́ mi? Ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù. So ohun tá a nídìí ni wípé ká sá fún ẹ̀ṣẹ̀. Àwọn èèyàn máa ń bi mí pé mọ́mì báwo lẹ ṣe ń ṣe? Kò ń ṣe pé mo pé, ṣùgbọ́n kí Ọlọ́run fún èmi àtẹ̀yin lórí ọ̀fẹ́. Ṣé rí táyọ̀ bá ti ń sá fún ẹ̀ṣẹ̀, bó bá gba àdúrà ẹ máa gbà. Ṣùgbọ́n wọ́n ní a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí. Most of the problems tá à ní as far as Africa is concerned, Nigeria ẹ̀ṣẹ̀ pọ̀ jù ní ọwọ́ wa. Ṣùgbọ́n ọba tí ń dáríjì ẹni á dáríjì wá. Àdẹ̀mọ́ bá a ṣe ń gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Tẹ́ bá ti kọ́ prayer point, tó bá pe prayer point pé Olúwa dáríjì mi, prayer yẹn ò ní bọ́. Tó bá ní oh Father, kó kí millions kí ó dé lọ́la, ẹ̀rí má ṣe máa gbà á. Wọ́n ti gbàgbé wípé ẹ̀ṣẹ̀ ó máa ń dènà breakthrough ni. So a need láti máa fi ẹ̀ṣẹ̀ bú ká dẹ̀ máa sá fún ẹ̀ṣẹ̀. Tá a bá ti lè ṣe yẹn, gbogbo nǹkan tí a bá ń béèrè lọ́wọ́ bàbá máa ṣe. I'm a living testimony to his power. So, and I can stand and say the Lord is a faithful Lord. He never fails. That I can assure you. Ẹ̀yin màláíkà, ẹnu gbọ́lé yìí, ẹ ṣílẹ̀kùn ilé oríyá, abẹ́lọ̀ pépé, Ọlọ́run ọ̀run, ọba ìmọ́lẹ̀, ọ̀gá ìmọ́lẹ̀, tó dá ìmọ́lẹ̀, tó rán mọ́lẹ̀ níṣẹ́, pàṣẹ ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ó wá, ẹ wá Kristi dé, Ọlọ́run máa bọ̀ wá. 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 Ó dọ̀ gidi láyíláyí. Ẹ wá Kristi dé, Ọlọ́run máa bọ̀ wá. Ẹyẹ ní òkú ọ̀dàmọ̀ òkú yẹ mọ́ bọ̀ wá òye. Ẹ wá Kristi dé, Ọlọ́run. Ohun kan tí mo kọ́kọ́ máa sọ fún àwọn ènìyàn ni wípé tó bá ń bọ̀, ìwọ kọ́kọ́ mú ìgbàgbọ́ rẹ wá ná. And secondly, anybody tí ó bá ṣẹ̀ ẹ́, mo fẹ́ kó kọ́kọ́ lẹ́mìí ìdáríjì tó bá ti wọnú that prayer ground, faith and forgiveness, and now stay focused. So ohun tí ẹ máa rí níbẹ̀, ẹnu máa yà yín ní ọjọ́ náà, torí pé mo mọ̀ wípé bàbá mi ti bá mi sọ̀rọ̀, ó lóun máa kọjá. So tó bá kọjá, àdúrà èmi àti ẹni wípé kó má ṣàláì yà ní ọ̀dọ̀ wa. Àwọn ohun tí àwa náà dẹ̀ máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn tí a fẹ́ kí àdúrà wa kó gbà lọ́jọ́ náà ni wípé ká gbàgbọ́, ká dẹ̀ dáríjì àwọn tí ó ṣẹ̀ wá. Nínú ìjọ tiwa, àwọn ọmọ ìjọ mọ̀ mí, ọ̀fẹ́ ni ìgbàlà. Salvation, it is free. Ọ̀fẹ́ ni ìgbàlà. Kò sí owó tán fẹ́ fi wọlé wá sí crusade yẹn. This crusade, it is singly founded by God. So kò kì í ṣe wípé àwọn èèyàn tí wọ́n bá wa dá sí pé àwọn tá à ń gbàdúrà fún tàdúrà wọn gbà. Ìkan nínú wọn, àwọn ló donate Bible tá a fẹ́ distribute. Ó kàn ní mọ́mì, ẹ jẹ́ kí n fi Bible ràn yín lọ́wọ́. So anybody tó bá ń bọ̀ níbẹ̀, a béèrè owó, ọ̀fẹ́ ni ìgbàlà. Wá síbẹ̀,
wá gbàdúrà kí ìdè já kí ìdè tú. Eléyìí tẹ́ sọ olóòtú, àwa ò wà nípa láti kó owó jọ. As I said, mi ò kì í gbé bí, so and mo kàn máa ń wá, mo máa ń lọ ni, mo dẹ̀ níṣẹ́, mo dẹ̀ ní business mi. So àwọn tí wọ́n fi ń kójọ yẹn àwọn ò ní iṣẹ́ ni, àwọn là ń pè ní Jesus industry. Ṣùgbọ́n àwa tí Ọlọ́run tó fún lóore ọ̀fẹ́ la rí gbà o. Èmi ò bá ẹnì kọ̀ọ̀kan kan wí o, ṣùgbọ́n bí mo ṣe wà yìí, àwọn èèyàn tó mọ̀ mí professional náà ni mí. I'm a support worker, mo dẹ̀ ní care business, mo dẹ̀ ní some other businesses náà tí mo ń ṣe. Mo tún ní ilé ọmọ aláìní bàbá aláìní ìyá tí a ń pè ní orphanage home, tí mo tún fi ń tọ́jú àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ aláìní. So ibi tọ́lọ́run bá ṣẹ́ dé nínú ayé wa, Olúwa gbé wa kalẹ̀ láti ṣe iṣẹ́ yìí, ó dẹ̀ ti ràn wá lọ́wọ́. So irúgbìn tí dádì tí ó gbìn sínú ayé wa tó ń wo èso rere, làwa náà la fi ń gbé ògo orúkọ rẹ̀ ga. Kò ń ṣe wípé tí Olúwa bá ti ní ká gbé crusade sílẹ̀, àbí crusade tó jẹ́ pé àdásọ àbí àdárò. Àwọn èèyàn máa ń sọ pé mọ́mì, how do you found it? God has been so faithful. Màmá mi, Màmá Rainbow, wọ́n jẹ́ màmá mi nínú Olúwa, tí wọ́n ti fi mí ṣe ọmọ láti ọdún tó pẹ́ díẹ̀ sẹ́yìn tá a dẹ̀ tíjọ wà. So kò kì í ṣe wípé bóyá mo ṣe rí wọn yìí àbí kíní. Màmá nínú Olúwa ni wọ́n, màmá dáradára ni wọ́n. Gbogbo ayé mà wọ́n sí òṣèré, ṣùgbọ́n ohun èlò Ọlọ́run òun ni màmá jẹ́. Màmá jẹ́ ènìyàn kan tí ó kó ènìyàn mọ́ra, tí ó dẹ̀ ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ó jẹ́ ohun tí mo rí lára màmá, tí wọ́n fi mí ṣe ọmọ, tèmi náà dẹ̀ fi wọ́n ṣe ìyá. Nípa bàbá wòlíì Prophet Sam Ojo, ní ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ plan program yìí, mo gbàdúrà, mo sọ fún Ọlọ́run pé kó fún mi ní direction. Ẹ̀mí mímọ́ dẹ̀ ó fún mi ní direction. Àwọn bíi 2, 3 ni mo kọ orúkọ wọn at the same time tí mo ṣe prayer sí. Mo dẹ̀ rí pé ìmọ́lẹ̀ tàn sí tiwọn. Ẹni kejì náà ìmọ́lẹ̀ tàn sí. Ẹni kẹta yẹn àwọn lè rí ìmọ́lẹ̀ ò tàn sí. So nígbà tí ìmọ́lẹ̀ wá tàn sí, mo wá ní bàbá, báwo ni mo ṣe fẹ́ ṣe? Kò ń ṣe pé mo mọ̀ wọ́n rí, ṣùgbọ́n ṣe mọ̀ wípé a máa ń fi ènìyàn ṣe ọ̀rọ̀. Àwọn tí àwa náà ti mọ̀ rí, àwọn náà ni mo ní ẹ bá mi kàn sí wọn. Olúwa wí báyìí, Olúwa wí báyìí. Mo dẹ̀ message wọn. Ìgbà tí mo dẹ̀ message wọn, ó take time a bit. Èmi gan ti lérò wípé wọn ò ní lè make it. So the second person yẹn tí mo ní ìmọ́lẹ̀ wọn tàn yẹn náà, àwọn náà contact mi. So àwọn tí mo ti wá agree pẹ̀lú wọn. Mo kàn ń bọ̀ láti ibi iṣẹ́ ni mo rí pé agódún tèmi tọ̀rọ̀ bá dẹ̀ ti ń ṣẹlẹ̀, ìgbà tí mo ti rí pé mi tètè gbé èsì, mo gbàdúrà, bàbá tó bá jẹ́ pé ìránṣẹ́ tó bá pẹ́ lótìtọ́ lẹ fẹ́ kó wà ní gbọ̀ngàn yìí, ẹ̀yin lẹ ní, àbí ẹ̀yin lẹ lómi ara wọn, ẹ̀yin lẹ ní ẹ̀jẹ̀ ara wọn. Mẹ́sẹ̀gì tí a send sí wọn, bàbá ẹ fọwọ́ kan ọkàn wọn. It was just a shock while I was coming láti ibi iṣẹ́. Inú mọ́tò ni mo wà tí call wọn dẹ̀ wọlé. Tán dẹ̀ pè mí, tán dẹ̀ ní àwọn rí message, àwọn rí láti bí báyìí, mo dẹ̀ ní bẹ́ẹ̀ ni sà. Bá a jẹ́ sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ fún mi ní word wọn. Wọ́n ní ṣé mo mọ̀ pé àwọn wà very busy, pé time tí mo dẹ̀ pa wọ́n is so tight because just last month ni, torí pé àwa ṣèkórè ní London. So and bàbá àdúrà náà wọ́n wá visit London, bàbá Akintobi Ajayi. So it's been a very tight schedule for me. So by the time tí mo máa fi get sí bàbá authority, ó ti ń late. Mi gan sọ̀rọ̀ ìtìnú, ṣùgbọ́n bàbá fún mi nírètí. So bá dẹ̀ ṣe ní àwọn ọmọ wa nìyẹn pé kí n má wọrí àwọn ọmọ. Ìpàdé tí à ń sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ àṣálẹ́ àlàáfíà, tá a fẹ́ gbàdúrà wípé a ò fẹ́ ikú ọ̀dọ́ mọ́. Ikú ọ̀dọ́ ó ti wà very very rampant. Ìpàdé yẹn máa wáyé ní Agege Stadium ní ìlú Èkó níbí lọ́n the 29 of November yìí, láti aago 8 àṣálẹ́ títí dé àárọ̀.
àwọn èèyàn máa ní oore ọ̀fẹ́ mi promise 100% ṣùgbọ́n a máa strategize bus kan ó máa lọ ó máa bọ̀ so ìwọ tó bá fẹ́ tètè pé kó lè rí bí jòkó tètè dé má ló máa dúró de bus yẹn torí ó máa lọ ó máa bọ̀ ni bọ̀ pen cinema ni láti anywhere tó bá ti ń bọ̀ tó bá ti lóun lọ pen cinema tó bá ti dé pen cinema ó ti dé Agege Stadium. orúkọ ilé ẹ̀kọ́ sí. orúkọ tèmi ni Prophetess Mother Busola Makanjuola tí gbogbo ayé mọ̀ sí Mama APATA ROPEM láti ìjọ Rock of Peace Evangelical Ministry and Next Church. Mo gbàdúrà fún yín gbogbo ọkàn tí ẹ̀ ń gbọ́ mi bó ti wù kẹ́ pẹ́ láyé tó ẹ ò ní mọ sàréè ọmọ ẹ̀yin abiyamọ mo fẹ́ kẹ́ tú yáyá kẹ́ tú yàyà ẹ̀yin ọ̀dọ́ náà mo fẹ́ kẹ́ tú yáyá kẹ́ tú yàyà o káàjọ wá gbàdúrà mo dẹ̀ gbàdúrà fún gbogbo yín ayé ò ní já yín bọ́ láti àkàbà ògo ikú òjijì kò ní jẹ́ ti yín Nàìjíríà le kò ní le mọ́ yín Nàìjíríà yẹn ó dẹ̀ máa dẹ̀rọ̀ fún gbogbo wa nígbà tó bá dẹ̀ dára ò ní dẹni àwátì ìmísí Ọlọ́run á gbé gbogbo yín ró. ẹ̀yin màláíkà ẹnu bodè yìí ẹ ṣílẹ̀kùn ilé oríyá abẹ́lọ̀ pèpè Ọlọ́run ọ̀run ọba ìmọ̀lẹ̀ ọ̀gá ìmọ̀lẹ̀ tó dá ìmọ̀lẹ̀ tó rán mọ̀lẹ̀ níṣẹ́ pàṣẹ ìmọ̀lẹ̀.